الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. الصلاة على النبي المصطفى صلى الله عليه وسلم. النبي ناني مداك ولا يوم كيكيري صلى الله عليه وسلم. gbogbo ẹni ó bá nífẹ̀ẹ́ Muhammad dáadáa صلى kó bá الله ń kan عليه sára وسلم. sànàbí yẹn. صلى الله عليه وسلم. àṣẹkùbọ̀ àṣàlátù fún Muhammad. صلى الله عليه وسلم. مولانا أمير الجيش اغفر لعبدك يا حيا الصلاة. يا ربي يا غفار. ẹ bá mi wí. يا ربي يا غفار. اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله أحد أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí àlùfáà Ojúlárí. سلام عليكم سنة نبوية. ojúsí سلام عليكم ọkùnrin Ọlọ́run. سنة نبوية. àlùfáà rí àlùfáà dáadáa àlùfáà tó rìn ní ìrìn bí wọn. سنة نبوية. mo fi ìkàlẹ̀ yín mo fi ń kí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀. إجابة فرد. mo kí ẹ̀yin màmá mi tẹ́ wà níkàlẹ̀. إجابة فرد. mo kí alhaja wa oníwàásí إجابة فرد. ajá wa Aisha ọmọ ẹlẹ́hà ọmọ ìyá mi. إجابة فرد. Àsíyátà. إجابة فرد. mo fi ajá Àsíyátà kí gbogbo ẹ̀yin ìyá olóríire. إجابة فرد. mo kí gbogbo àwọn àfa ńláńláńláńláńláńláńlá. على كل مسلمين. mo kí ají wa Dòsùnmú. إجابة فرد. mo kí àwọn olóríire tí wọ́n wò mí yẹn. إجابة فرد. gbogbo wa ní kánjú kú. إجابة فرد. òde bàrí ti dé láwa wọ́n sì máa sàmì dáadáa lọ́dọ̀ bàrí ti dé kí wọ́n ló dé ta dé tẹ̀ sàmì yẹn dáadáa. إجابة فرد. على كل مسلمين. ó ṣe wọ́n tọ̀ yín wò. إجابة alájì tọ̀ yín wò. فرد. على كل مسلمين. mo kí àwọn àlùfáà wa tí wọ́n ṣe ráìdù. إجابة فرد. mo kí Umu Niyasi. إجابة فرد. olórí ọgbọ́n olórí làákàyè. إجابة فرد. gbogbo ẹni tó dáadáa lọ́dọ̀ Umu Niyasi. إجابة mo kí فرد. àwọn Afusatu. إجابة فرد. olórí àgbáyé. إجابة فرد. ẹni kánjú kú. إجابة فرد. ẹ má bínú àwọn èèyàn fẹ́ sàmì àmọ́ wọ́n bízì. إجابة فرد على كل مسلم. ẹ bá wí. إجابة فرد على كل مسلم. ojú. إجابة فرد. mo ṣẹ̀ṣẹ̀ kú lọ́dọ̀ aláàjì wa Musliu MC Olúọmọ níbi Ramadan lẹ́jọ́ wọn. bí mo ti ń pariwo àti mẹ́rin náà ni mo ń bọ̀ ta ní lùlù mẹ́rin. إجابة فرد. إجابة wíwá mi lónìí
إجابة فرد gbogbo olóríire tí o bá dó lóríire ẹgbẹ́ rẹ̀ mà fèkì lóríire ẹ̀. إجابة فرد olóríire gbọ́dọ̀ dá olóríire ẹgbẹ́ rẹ̀ mà ní lóríire tó dá mà yẹn àti ẹni tó dá nǹkan mọ̀ lóríire yóò fi jọ pẹ́ láyé. فرد àwọn tí wọ́n bá jẹ́ olóríire tó ń dì náà yẹn olóríire ẹlòmíì ó ti mọ̀ kó ibú lóríire kò sóríire yìí. فرد على كل مسلم bàrí ti dé. إجابة فرد tẹ́lẹ̀ ni bàrí máa dé bàrí bẹ́ẹ̀ ti dé ó dé ó dé. إجابة ṣé فرد bàrí máa dé àbí bàrí ti dé ò wá pọ̀ ni. إجابة ó ti dé àbí òde. ẹ dá mi lóhùn o. إجابة Ajíbádé sùn. bàrí ti dé àbí òde. إجابة فرد pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run wà á máa dé sóore ni. إجابة wà á máa dé sígbéga ni. إجابة ẹ sàmì. إجابة èyí náà jẹ́ a máa bá bàbá wa Barrister dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wọn ò kú àkóró. فرد على كل مسلم bani dúníà ìdá àmàlẹ̀ ọ̀rùn wà lá wà dábàlì márùn wà fútàrà ṣàtúrábà. وغاب المال وابترش ترابا تساءل عن فضائله ناس وخير الناس من ترك الجواب. وخير الناس من ترك الجواب. tí n bá ti rí máìkì tó jiná èmi á máa fà á máa fà á dáadáa ní bani dúníà ìdámàlè òòrùn wà lá. wàlá bani màlèbò wà fún tàrà ṣàtúrọ́bà. وغاب المال وابترش ترابا. obìnrin ọkùnrin obìnrin bí ọkùnrin. بل الدنيا إذا الأمر والله. bàbá wa Barrister ló lọ ọlọ́run lọ dáadáa tí wọ́n kọ síwájú ọlọ́run ẹ̀yìn wọn náà là ń rí ti rí. بل الدنيا إذا الأمر والله. bọ́ ọ bá ti dì í dáadáa tó rù ú dáadáa ọ sọ dáadáa tó o bá ti dì í dáadáa ò ní sọ dáadáa ò sì ní gúnlẹ̀ síbi tó dáa. وغاب المرء وابترش ترابا. وغاب المرء وابترش تساءل bí wọ́n bá ń béèrè pé bàbá wa Barrister tó lọ. عن فضائله أناس ọláwo ní bẹ lẹ́yìn lílọ tí wọ́n ń lọ. وخير الناس ibi lóore jù fọ́mọ èèyàn láyé. من ترك الجواب. وخير الناس من ترك الجواب. ṣé Alhaja Madina bá wá jókòrin kí láwa máa wá wí. تساءل ṣé Madina bàrí ti dé ò wá gbọ́ ni. فدائه أناس bí n bá dùn a máa dùn bí bàbá rẹ̀. فدائه أناس ó níwà bí bàbá rẹ̀. فدائه أناس a máa ṣe àníyàn dáadáa bí bàbá rẹ̀. kódà wọn ni bí bàbá rẹ̀. فدائه أناس أناس وخير الناس من ترك الجواب. وخير الناس من ترك الجواب. وخير الناس من ترك الجواب. وخير الناس من ترك
àmọ́ tó o bá ti ń jojú rìn ìsọ fọlọ́nfọlọ́ ń jẹ ẹ̀dọ̀ rẹ kó jẹ ìfún rẹ. وخير الناس من ترك الجواب وخير الناس من ترك الجواب ẹlòmíì máa rò pé owó ló máa ń gbé mi lọ bìkan. وخير الناس kìí sowó. وخير الناس sowó ni wọ́n wá ní báyìí. وخير الناس má jẹ kẹ́rù mi máa bà ẹ́ pé sáàsì lè rọ́tẹ̀ pé báyìí owó kọ́ torí owó kọ́ lè mi fi lọ sóde. وخير الناس ẹ bá lẹ́yìn tí mo bá dá lóhùn kìí sowó mi ò gbowó. وخير الناس torí ẹlòmíì máa bá yẹn jẹ́ ni àwọn ọ̀tẹ̀ èèyàn lè pè wọ́n o. وخير الناس owó ni o owó ni o. وخير الناس bàbá dá ẹ lóhùn níjọ́ kìíní tá a dá ẹ lóhùn níjọ́ kejì tá a dá ẹ lóhùn níjọ́ kẹta tá a máa ráyè dẹ ẹ lóhùn níjọ́ kìíní yìí wọ́n sọ pé àfẹ́ràn ẹ̀ mọ́. تسالى أفدائه أناس وخير الناس pẹ̀lú bí ààyè ti há tó lónìí mo gbọ́dọ̀ wá dùn ọmọ ìyá mi nínú. وخير الناس owó kọ́ ni gbogbo nǹkan. وخير الناس ìfẹ́ ni ò gbìyànjú kó o máa lò. وخير الناس bọ́ọ̀bá ti ń lò fẹ́ pẹ̀lú ọmọ ìyá rẹ ibi ìfẹ́ bá wà lówó máa wà làgbéga máa wà nífẹ̀ gbogbo nǹkan ní máa wà ní ìfẹ́. وخير الناس ما ترك الجواب àwọn mẹ́ta kan wọ́n wá èèyàn kan lọlé àwọn fídíò yìí ṣe máa rí àwọn olóríire. بل الدنيا wọ́n wá bàbá kan lọlé àwọn mẹ́ta tí mo fẹ́ sọ̀rọ̀ wọn yìí nígbà wọn délé bàbá yẹn wọn ò bá nílé ìyàwó náà bá ìyàwó ní ọkọ wọn ò sí nílé ó ti jáde wọn làwọn dùn ó de tí ó bèdè. بل الدنيا nígbà tí ọkọ dé tíyàwó lọ sọ fún àwọn tí ń bẹ nígbà pé ọkọ mi ti dé ọkọ mi baálé mi látàárọ̀ tẹ̀ ti jáde àwọn mẹ́ta tí wọ́n wá yín wá sí mẹ́ta ọkọ ni wọ́n lọ tako lọ pé wọ́n wá mi lápọ̀ìntìmẹ̀ntì pẹ̀lú ẹnìkankan. من الدنيا إذا ما الأمر والله وجب المرء lásùn fẹ́lẹ́ ẹ̀kọ́ máa mọ́ wá báyìí. ياكم الله mo ti bọ́ ní ìgbà ní dúníà. ياكم الله abẹ́ ẹ̀kọ́ tí mi mú. ياكم الله ìyàwó wa jáde nígbà tí ìyàwó jáde ó ní baálé mi ti dé ẹ̀yin mẹ́ta tẹ̀ ń wá ọkọ mi ẹ wọlé àwọn mẹ́tẹ̀ẹ̀ta láwọn ò lè dá wọlé. إذا المرء لا يرآك èèyàn kan ní máa wọlé inú àwọn gbọ́ ọkọ wa gbọ́ orúkọ wa kò lọ sọ fọ́kọ ẹnu lé ẹni tó bá fẹ́ kó wọlé inú wa. إذا المرء لا يرآك إلا تكلفا ẹni àkọ́kọ́ olóhùn jẹ́ afárẹ̀wájú òun jẹ́ owó. فدعه ẹni kejì olóhùn jẹ́ ànàjáwò òun jẹ́ ọ̀la. فدعه ولا تقصر ẹni kẹta olóhùn jẹ́ alimahabatu òun jẹ́ ìfẹ́. فدعه ولا تقصر عليه تعسف ففي الناس ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti ń pariwo ọlọ́run pé ìfẹ́ ìjẹsà. وفي الناس أبدال ìyàwó wa wọlé ọlọ́ọ̀gbọ́n ọkọ rẹ̀ wí pé àwọn mẹ́ta tí ń fẹ́ ta ìyẹn wọn láwọn ò lè wọlé papọ̀ èèyàn kan ní wọlé nu àwọn ìkan jẹ́ ìfẹ́ ìkan jẹ́ ọ̀la ìkan jẹ́ owó baálé mi ta ni kó wọlé nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta. وفي الناس ọba ìdí أبدال wọlé ta ló ní kó wọlé má parọ́ o. ففي الناس ta ló ní kó wọlé. أبدال ẹ ṣe fẹ́ ni. وفي الناس abẹ́yìn ìyá wa kọ́ yìí. وفي الناس أبدال Alẹ́ ni ẹ má pa mú àwọn ẹlẹ́wọ̀n ẹ bá parọ́ àwọn ẹ̀rẹ̀ ọjà o. وفي الناس أبدال وفي تارك واجد Tàlẹ́ fẹ́ kó wọlé. وفي القلب صبر Àwọn ìyá wa wọ́n dẹ̀ wáìnì mi. وفي القلب صبر Wàláì
gbogbo ẹnu mo fi wí owó làwọn ìyá wa fẹ́. وفي القلب صبر للأبد báwa ya wa kọ́ ni. في الأديب ولا جفا ọmọbìnrin tó ní ó dákú ní òní yìí. ألا ọmọ abomi sí ilé ní kò jí. ألا ọmọ gbé dọ́là sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. كل ó ti gbóòórùn dọ́là tuntun. كل ló bá sín. كل تهواه يراك قلبه ọ̀nà ẹ̀dá kan ẹ̀ bá gbé dọ́là yẹn mo ti dájú. ألا owó lẹ́yìn owó ni lẹ́yìn owó ni lẹ́yìn owó ni. كل تهواه يراك قلبه ولا كل ما صفيته bẹ́ẹ̀ bá ti yóò fún àgbàlẹ̀ kan ní parí ìtàn yẹn o. لك قد صفا sẹ́ni méjì náà ló kù. إذا المرء Báni rẹ̀ ní owó náà la nídi èwo ní fẹ́ èwo ní gidi ní owó wọlé. إذا المرء Ọmọ wọn ló wá dá sí i, ọmọ ní bàbá mi ìyá mi ẹ fowó lẹ̀ ẹ jẹ́ kí ìfẹ́ wọlé. Tọ́lọ́ bá ti rí pé bàbá àti ìyá gbogbo gbà ni wọ́n máa ń jà. إذا المرء لا يرعاك Wọ́n máa dà sọ́mọ lẹ́nu láàrin ìgbà tí ẹni ó fẹ́ lọ pè wọ́n obìnrin tó fẹ́ lọ ìyàwó tó fẹ́ lọ pè wọ́n wọlé ó dé ta ó ní ta nìfẹ́ àyìnlá ìmàhàbà ta nìfẹ́ nù ẹ́ ìfẹ́ ló wò nìfẹ́ ọ̀nìtọ̀ kí ló dé tẹ̀ ẹ̀rọ jọ ń gbẹ̀yìn báyìí. لا يرعاك ẹ máa já fún yín sí o ẹ máa tọ́kàn ní ẹ sì ń ṣe kelekele rọ́kà kiri. لا يرعاك à ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pariwo ibi ọjà níbí yìí. لا يرعاك إلا تكلفا فدعه ìfẹ́ ni kó wọlé تقصي ibi tí ìfẹ́ ti ń wọlé bọ̀ wá ó kó ẹsẹ̀ méjì tí ó fi wọlé owó bá tẹ̀lé ọ̀là tẹ̀lé. فدعه kí ló dé ṣe bẹ́ẹ̀ sọ pé ìyàtọ̀ ni ó wọlé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ tó ń wọlé bọ̀ wáyìí ó ní bẹ́ẹ̀ ni ibi ìfẹ́ bá wà lówó máa wà ibi ìfẹ́ bá wà ní ìfọ̀kànbalẹ̀ máa wà ibi ìfẹ́ bá wà ní gbogbo tọ́da ní máa wà nígbà tẹ́ ẹ ti mú fẹ́ ká lówó lẹ mú ní gbogbo wa tàkété ní àníwọ̀lú. فدعه ولا تقصر عليه تعسفا ìfẹ́ yẹn ni òsì mọ́ ẹlòmíràn máa wò ó pé bàrí ti dé wá pọ̀ tẹ̀ àti òní wà. ọ̀la ni ẹ̀tọ́ dáná. àbẹ́nikẹ́lẹ́ yọ̀ ọ́gbà bóò ni ó ti ṣe. ọlọ́run ní máa ṣe ìsìn ọlọ́run ti ṣe léyìí. عليه تعسفا MC kan bọ̀ wá rọ̀lẹ́. عليه تعسفا parí ẹ̀ náà. ففي الناس بدال وفي الخلق رائل ó dẹ̀ máa bó وفي القلب صبر ẹ̀yìn wọ́n dábì wá. الأبيب ولو جفا wọ́n lájò kó lẹ́yìn náà ọba wa Victor Àyìndé Barrister lọ́ọ́ bá wa kẹ́ wọn sí. òkú ẹnì kọ̀ọ̀kan wa náà lọ́ọ́ mọ́sà bá wa kẹ́ wọn sí. آمين ẹsẹ̀ àmín. آمين ẹsẹ̀ àmín. آمين يا معشر الذاكرين كلكم كل ما لا إله إلا هو لا إله إلا هو هو لا إله إلا هو لا إله إلا هو اسمع àwọn náà ní lẹ́kṣọ̀ lónìí àwọn obìnrin wọn ẹ bá tọ́ka ẹ bá wí dáadáa kí tó máa lọ wá la ilaha illa hu wá la ilaha. إلا هو Aláàjì wa Abdulaziz Arambe Adijẹ́nà Vice National President. وكل ما في الأرض من بشر
الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج